وما هنالك مخلوق بمشترك bó ṣe ń ṣe níre pẹ̀lú mi ọlọ́run mi kò má ṣe lọ bó ṣe ń ṣe níre pẹ̀lú mi ọlọ́run mi kò má ṣe lọ kì í sọgbọ́n kì í ṣètè kì í ṣètè mi kì í ṣàgbára òwò ẹ̀ ló ń ṣàánú mi dákun má sọ pé ìwọ ò ṣe mọ́ bó ṣe ń ṣe níre pẹ̀lú mi ọlọ́run mi kò má ṣe lọ. bisimilahi rahman rahim ẹ̀yin olùtẹ́tí wa nílé lóko wa kí yín o ní gbogbo ibi tóhùn kí ẹ ti máa gbọ́ wa ohùn áfíríkà láti ẹ̀ka onislam.net òun náà ni ó ti mú ètò wá fún yín láti àkọ́kọ́ ọjọ́ kìíní èyí tí oṣù ramadan oṣù alápọ̀nlé ní ti bẹ̀rẹ̀ títí tí a fi dé àárín tí a fi dé ìparí oṣù náà ọlọ́run ọba àlékè ọlá ǹjẹ́ èyí tó kù kí èmi àti yín kí a ṣe ọdún má ṣe wá ní ẹni kòtò má ṣe wá ní ẹni tí ò ní gbaládá ládùúgbò wàhálà tí a ti ṣe pẹ̀lú gbígba ààwẹ̀ mo wá kí yín ní àsìkò tí a wà yìí ìkẹ́ ọlọ́run àti ọlọ́ ọlọ́run ọba àti oore àjẹ́ ìjẹ́tán ọlọ́run ọba eléyìí tí a ti ń jẹ látijọ́ tí a ti ń bẹ nílé ayé tí a ó sì máa jẹ títí tá a fi padà dé ọ̀dọ̀ ọlọ́run ọba tí ó ń bẹ pé kí ọlọ́run jẹ́ kí ó máa bá gbogbo wa ní jákèjádò gbogbo òbí tóun kí a máa wà. a ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa ìbẹ̀rẹ̀ Ramadan a sọ̀rọ̀ nípa àárín rẹ̀ bákan náà ni eléyìí ni òpin Ramadana ti ọdún tí a wà yìí eléyìí tí à ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ọba Èdùmàrè àwọn bàbá wa ní ilẹ̀ káàrọ̀ òjìrè wọ́n ní àkọ́kọ́ Ramadana ìkẹ́ni ìgẹ̀ni àárín Ramadana àforíjì ni ìgbẹ̀yìn Ramadana ni wọ́n ń ṣẹrú dọmọ ni wọ́n ń ṣẹrú dọmọ o ni wọ́n ń ṣẹrú dọmọ ìgbẹ̀yìn Ramadana ni wọ́n ń ṣẹrú dọmọ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ọba Èdùmàrè pé a di ọmọ tuntun ní ọjọ́ òní yìí adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba pé ó fi àánú rẹ̀ ó fi dá wa lọ́lá ó ṣe wá ní ẹni tí ó rí òpin ààwẹ̀ Ramadana ti ọdún yìí ǹjẹ́ lórúkọ iléeṣẹ́ wa iléeṣẹ́ amóhùnmáwòrán ti onislam.net èyí tí a ti mú ètò yìí wá sí etí ìgbọ̀nyín Muftahu Adéwọlé Ọlálẹ́yẹ ló tún kí yín pé asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. ǹjẹ́ nínú ọdún èyí tí a ń retí rẹ̀ yìí tí a fẹ́ wọnú rẹ̀ tí gbogbo wa ń ṣe àjọyọ̀ yìí kí ni àwọn nǹkan tó jẹ́ pàtàkì ọdún Eidil Fitri tàbí ọdún ààwẹ̀ tàbí èyí tí a ń pè ní ọdún kékeré bó tilẹ̀ jẹ́ pé kò sí kan tó kéré nínú ọdún ẹ máa bá wa ká lọ inú rẹ̀ ni ẹ ó ti máa gbọ́ ohun tí ẹ ó bá ṣe àlàyé nípa rẹ̀. ọba tí ò pe labalábá lẹ́ranko tó gbàdúrà labalábá bónílé ń sílé labalábá ń bá wọn sí ṣùgbọ́n labalábá ò kọ́lé bóníyàwó ń ṣe tiẹ̀ labalábá ń bá wọn ṣe ṣùgbọ́n labalábá ò láya bọ́lá máa ń kó mọ́ labalábá ń bá wọn kó ṣùgbọ́n labalábá ò bímọ ibi wọ́n ń yayọ̀ oore ìdùnnú labalábá ń bá wọn ṣe ṣùgbọ́n òun gángan ò ṣe nǹkan rẹ̀ dábàá kan tẹnu ẹ gbọ̀rọ̀ ló bá bi labalábá kí ló dé tá a bá ń ṣe nǹkan rẹ̀ tí wọ́n ò gbé nǹkan rẹ̀ ṣe. gbogbo ẹni tí ó bá bẹ̀rẹ̀ iṣẹ́ òun náà ni yóò máa wá ìparí dáadáa fún iṣẹ́ tóun kí ó ṣe eléyìí ló fi jẹ́ pé nígbà tí a ti bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadana láti ń rè pé ọgbọ̀n ọjọ́ ni tàbí mọ́kàndínlọ́gbọ̀n yóò pé ní ọjọ́ kan eléyìí tí a múra láti ṣe ọdún tá ó sì jẹ́ kí ọpẹ́ wa kí ó máa pọ̀ ní ọ̀dọ̀ ọlọ́run ọba báwo ni a ṣe ń ṣe ọdún Eidil Fitri ọdún yìí ọdún pàtàkì ni nítorí pé a ti bẹ̀rẹ̀ sí gba àwẹ̀ bọ̀ láti ọjọ́ yìí ìgbà tí a wá dé agbègbè tí a dé yìí òun náà ni láti dúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba nínú ohun àkọ́kọ́ tó kọ́ ṣe pàtàkì òun náà ni pé ọlọ́dún a ní láti wẹ̀ káwẹ̀ dáadáa káwẹ̀ káyán kànkàn ká fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba kí ara mọ́ ká má gbé ara òórùn tàbí ara àdọ̀tí lọ sí yídì tàbí éèdì níbi tí a ti fẹ́ kírun nínú ohun tó tún ṣe pàtàkì nínú ọdún yìí òun náà ni pé aṣọ tí a bá fẹ́ fi sí ara kó jẹ́ aṣọ tó mọ́ aṣọ tó bá dára jù nínú ohun tí ọlọ́run ọba fún wa òun náà ni a gbọ́dọ̀ wọ̀ fún ọdún Eidil Fitri yìí ní àsìkò yìí mo tún kí yín pẹ̀lú tẹ̀rítẹ̀yẹ pẹ̀lú gbogbo kíkí ọlọ́run ọba yìí pé ẹ kú ọdún ẹ kú ìyèdún ọlọ́run kó ṣe ọdún lábọ̀ gbogbo ohun tí a dáwọ́lé gbogbo ohun tí a béèrè fún nínú oṣù Ramadana kí ọlọ́run kó fi àlùbáríkà sí kó sì fi tó wa lọ́wọ́
gbogbo èyí tó ti fi tó wa lọ́wọ́ ọlọ́run má gbà lọ́wọ́ wa, má fi ìbànújẹ́ kàn wá. Gbogbo ẹni tó ti ń ṣe é rí má ṣe wá ní ẹni tí ò ní ṣe é rí mọ́. Ọba mi, ọba Èdùmàrè, ọba adániwáyé, má gbàgbé ẹni, má gbàgbé èmi àti ẹbí mi, má gbàgbé àwọn mùsùlùmí jákèjádò gbogbo àgbáńlá ayé, àwọn tí ń bẹ nínú ìṣòro tàbí tí ń bẹ nínú ìnira. Má jẹ́ kí a rí aburú, má yẹ kí a rí àṣetò, gbogbo òfò ilé ayé wa ọlọ́run bá wa gbé kúrò, kó o ṣe gbogbo kan ní ìrọ̀rùn fún wa. Ẹ máa bá wa kálọ bí a ṣe ń kí wa fún ọdún ti Eidil Fitr ní gbogbo ìlú tí a ti ń sọ èdè káàrọ̀ òjíire. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ètò tí a mú wá sí etí ìgbọ́yìn yìí, èdè káàrọ̀ òjíire ni a fi sọrí, nítorí pé iléeṣẹ́ One Islam tún ní bẹbẹ o, bẹbẹ wà, bẹbẹ ń bẹ, níbi tí a ti máa sọ oríṣiríṣi àwọn èdè Swahili, èdè Amhari, èdè Fúlàní àti àwọn oríṣiríṣi àwọn èdè. Bákan náà ló ti ṣíwájú tá a ti pè oríṣiríṣi àwọn àlejò ńláńlá jàǹkànjàǹkàn, a ti pè wọ́n wá sí orí ètò yìí fún yín kí ẹ lè mọ báwo ni pàtàkì ètò yìí ṣe jẹ́. onislam.net, ètò ilẹ̀ adúláwọ̀, ẹ máa kọ lẹ́tà sí wa. Bákan náà ni kí ẹ máa fi hàn á pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ẹ bá ń sọ sórí ètò wa yí pé bí ẹ ṣe ń gbádùn ètò náà sí, àwọn agbègbè wo lẹ tún fẹ́ ká bá yín mú ẹnu bà, ìbéèrè wo ni ó ń jẹ yín lógún, tàbí kí lẹ fẹ́ mọ̀ nípa ọ̀rọ̀ Islam, ẹ máa fi ránṣẹ́ sí wa. Bẹ́ẹ̀ bá ti ń fi ránṣẹ́ bẹ́ẹ̀ náà ni àwa náà máa dá yín lóhùn. Gẹ́gẹ́ bí a ṣe sọ pé ó ṣe pàtàkì yí pé ká wẹ̀ kí a tó lọ sí yídì, bẹ́ẹ̀ náà ni a gbọ́dọ̀ wọ aṣọ tó dára jùlọ, nítorí pé pàápàá jùlọ nígbà ayé òjíṣẹ́ ńlá Muhammad, gbogbo àwọn sàábé rẹ̀ ni wọ́n máa múra dáadáa, wọn a sì gun ẹṣin tó dára láti fi jẹ́ kí a mọ̀ pé Islam ẹ̀sìn rọrùn ni, ẹ̀sìn fáàrí, ẹ̀sìn tá a lè fi yangàn ni. Islam ò sínú nǹkan tí ń tini lójú, kò sí nínú ẹ̀sìn ìdọ̀tí eléyìí tí a máa gbéra wa pamọ́ tàbí tá a máa ṣe lóru. Ẹ̀sìn gbangba lẹ̀sìn Islam, ẹ̀sìn tí Ọlọ́run ọba tí ó kẹ́ àwọn tí ń bẹ nínú rẹ̀, ìyẹn ẹni tó bá fi ara sílẹ̀ fún Ọlọ́run ọba, tí kò jẹ́ mùsùlùmí tí ń fi orúkọ nìkan jẹ́, tí kò ń ṣe mùsùlùmí tó jẹ́ pé kò fẹ́ràn àwọn làkejì, tàbí tó jẹ́ pé iṣẹ́ ibi òun ló pọ̀ nínú iṣẹ́ rẹ̀. Nínú nǹkan tó ń bẹ nínú oṣù tàbí ọdún Eidil Fitr tí a sọ yìí, òun náà ni a ó máa gbé Ọlọ́run ọba tóbi pẹ̀lú gbólóhùn Allahu Akbar, Allahu Akbar. Bàbá ti ń lọ sí yídì tàbí bàbá ti ń kírun tán, a máa gbé ohùn wa sókè láti fi sọ pé Ọlọ́run ọba ìwọ ló tóbi jù. A ò ní ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ọba, a ò ní padà di ẹdun arinlẹ̀. Ǹjẹ́ ẹdun arinlẹ̀ òun ni àwọn tó fi Ọlọ́run ọba sílẹ̀ tí wọ́n ń ṣe ohun mìíràn. Àwọn tí ó rí Ọlọ́run ọba tó jẹ́ pé Ọlọ́run ọba ti kẹ́ ó ti gẹ̀ nílé ayé láti máa ṣe gbogbo ohun tó dára, tí wọ́n wá wò pé ó yẹ káwọn padà sẹ́yìn láti máa ṣe àìdáa, eléyìí ni pàápàá jùlọ àpadà sí burú. Wọ́n béèrè lọ́wọ́ òjíṣẹ́ ńlá Muhammad níjọ́ kan, wọ́n ní Ànábì béèrè pé ǹjẹ́ ẹ mọ ẹni tó jẹ́ ẹni tó jò kanlẹ̀ bíi táyà. Àwọn sàábí wá béèrè pé ta ni a lè pè ní ẹni tó jò kanlẹ̀ bíi táyà. Ǹjẹ́ ẹni tó lówó tí ò ní mọ́ ni àbí báwo ni, àbẹ́ni tó ti láya tí ò ní mọ́? Ànábì ní rárá o, ẹni tó jẹ́ pé ńgbà tó dijọ́ gbẹ̀ǹdẹ̀ kíámọ̀, gbogbo iṣẹ́ rẹ̀ tó ṣe pátápátá ló di ohun tí ò sí mọ́. Gẹ́gẹ́ bí ipò ti bú eléyìí, wọ́n gba ládá lọ́wọ́ rẹ̀, ó ti ṣe àìdá sí tẹ̀mẹ̀dù, wọ́n yọ nínú ládá rẹ̀. Nígbà tó wá di òpin, ó wá di ẹni òfo. Ọlọ́run ọba Èdùmàrè, ọba adániwáyé, má gbàgbé mi, má ṣe mí ní ẹni tí ó ṣe dáadáa, tí ó fọwọ́ da dáadáa rẹ̀ nù. Má ṣe wá ní ẹni tí ó ṣe oúnjẹ kalẹ̀ tí ò ní lè jẹ. Má ṣe wá ní ẹni tí ó bu omi kalẹ̀ tí ò ní lè mú. Má ṣe wá ní ẹ̀dá tó jò kalẹ̀ bíi táyà mọ́tò. Àwa ń ṣe ìgbéyàwó, ìwọ ò ṣe ìgbéyàwó, labalábá wọn ń fèsì pé olówó sí mi, ìyẹn ò pé olówó jù mí lọ. Ó síwájú mi lọ́lá, ìyẹn ò pé ọlọ́lá jù mí lọ. Ó síwájú mi lókìkí, ìyẹn ò pé kójú tèmi lọ. Ọkọ́lé sí mi, ìyẹn ò pé ó kọ́lé jù mí. Torí ilẹ̀ tá a ti kọ́lé sí kì í ṣẹgbẹ́ ilé tá a ti kọ́. Labalábá bá sun Ọlọ́run níre, Ọlọ́run gbàdúrà labalábá. Ó ṣoore fún ó tún ṣe ní oore. Iná ò ní jó nínú igbó kójó labalábá. Ọ̀kan nínú àwọn ẹni tó jẹ́ ẹni Ọlọ́run tó ti ṣaláìsí, kí Ọlọ́run kó foríjì, Imam al-Bayhaqi, ó sọ pé Ibn Umar tó bá fẹ́ lọ sí yídì, aṣọ tó bá dára jù nínú aṣọ rẹ̀ ni máa ń wọ̀, tí ó sì máa fi ògo fún Ọlọ́run ọba, nítorí pé a mọ̀ pé jíjẹ mímu wa, ọ̀rọ̀ tí à ń sọ ni àti ìran tí à ń wò, kò sí ẹni tó lágbára láti fúnni bí kì í ṣe èyí tí Ọlọ́run ọba Èdùmàrè bá ti fúnni. Kò sí ẹni tó lè gbà àyàfi Ọlọ́run ọba. Ọlọ́run ọba àtọjú àtẹnu
àti gbogbo nǹkan tó fi ṣe ìdẹ̀ra fún wa dákun má gbà á ní ọwọ́ wa. Gbogbo àwọn tó fi kẹ́ wa ní ọmọ ní aya ní ẹbí ní ọ̀rẹ́, Ọlọ́run má fi kú òjijì pa wọ́n, má pa wá fún wọn, má pa àwọn náà fún wa. Gbogbo ibi tó wù kí ẹ ti máa gbé ètò wa, ilẹ̀ Amẹ́ríkà ní ilẹ̀ Nàìjíríà, Abidjan, Togo, Sierra Leone àti gbogbo ibi tí ọmọ ilẹ̀ káàrọ̀ òjìrè bá wà, ẹ má gbàgbé wa níbi àdúrà. Muftahu Adéwọlé Ọlálẹ́yẹ ń sọ fún yín pé ètò yìí ètò tó pàtàkì ní tá a máa bá lọ. Ọlọ́run ò ní ṣe wá lẹ́ni tí ó ṣubú, má sì ṣe wá ní ẹni tí ó jò kalẹ̀ bíi táyà mọ́tò, ṣe wá ní ẹni tó máa fún ní okun àti agbára. Gbogbo àwọn elétò yìí títí mọ́ ẹni tó jẹ́ ẹni tí ń bá wa gbohùn sílẹ̀, gbogbo wa ni kó fi àránṣe kárí. Gbogbo àlejò tí a pè láti ìlú Nàìjíríà, ìlú Togo, Abidjan, Ghana àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n bá wa kópa nínú ètò yìí, aláàánú ni Ọlọ́run ọba bá wa fi àánú rẹ̀ ránṣẹ́ sí wọn. Jẹ́ kí ọwọ́ wọn kó máa ròkè, jẹ́ kí ìdùnnú kó máa wọ ọkàn wọn. Pàápàá jùlọ èyí tó fi ń pàtàkì jù, ìpáyà Ọlọ́run ọba tó jẹ́ pé tí ẹ̀dá bá ní gbogbo nǹkan ló ti ní pátápátá. Dákun fi tà wá lọ́rẹ, ṣe wá ní ẹni tí ó rí òdodo tí ó máa tẹ̀lé, ṣe wá ní ọkàn tí ó máa bẹ̀rù tó bá gbọ́ orúkọ Ọlọ́run ọba, má ṣe wá ní onípàlẹ̀ tí ó máa ṣìnà, má sì ṣe wá ní àáfàá tí ó máa ṣì àwọn èèyàn lọ́nà. Gbogbo ìmọ̀ràn tí o ti ṣe fún wa, Ọlọ́run ọba aláàánú oníkẹ́, ó ti fi àlùkùránì kẹ́ wa láti fi wá mọ̀nà. Dákun má ṣe wá ní ẹni tí ó ṣìnà tí ó tún gba ojú ọ̀nà bòmíràn lọ. Má ṣe wá ní mùsùlùmí ọ̀ṣẹbọ, èyí tó yẹ pé bó ṣe ń ṣe mùsùlùmí òun náà ni yóò tún máa bọ nǹkan tí kò dára. Ṣe wá ní mùsùlùmí tí ó ṣe òdodo dọjọ́ alẹ́, tí ó jẹ́ àbọ̀ fún Ọlọ́run ọba lórí ìlànà tí ó fi kalẹ̀ fún wa. Ǹjẹ́ ní ìparí ètò yìí, a kí yín pé ẹ kú dédé àsìkò yìí, ẹ kú ọdún, ẹ kú ìyèdún o. Ìkẹ́ Ọlọ́run ọba, ọlá Ọlọ́run ọba àti oore àjẹjẹ tí Ọlọ́run ọba kó máa bá gbogbo yín. Assalamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuh. Ohùn Áfíríkà láti onislam.net ló ń kí yín o. ìran labalábá kan kò kúkú nárí, ọba tí ò pé labalábá lẹ́ranko tó gbàdúrà labalábá, dákun máa wo bí tí mo kù sí, ṣàlékún gbígbàdúrà mi bó ṣe ń ṣe níre pẹ̀lú mi. Ọlọ́run mi kò má ṣe lọ, bó ṣe ń ṣe níre pẹ̀lú